ikú ìbá gbowó àbá fún lówó, ikú ìbá gbàgbó àbá ara gbò fún. Ukú jọba Aláàfin gbọ̀n mẹ́wàá rẹ̀ dojú alẹ́ o. Ukú ìbá gbowó àbá fún lówó, ó yeye o. Ukú ìbá gbowó àbá fún lówó, ikú ìbá gbàgbó àbá ara gbò fún. Ukú mẹ́jọ mọ́ lóore mẹ́wàá rẹ̀ dojú alẹ́ o. Bẹ́ẹ̀ ni o ẹ̀yin tèmi, ẹ kú dédé ìwòyí o ẹ̀yin olólùfẹ́ mi. Èmi olólùfẹ́ yín náà nìyí o, Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtìkété. Èmi ìgìrẹ́ òrìlà kíni o. Adẹ̀kú dárò ẹni tó lọ o, ẹ̀dẹ̀kú àsìkò yìí o. Bàbá wa Aláàfin ó mà ti papòdà báyìí o. Gẹ́gẹ́ bí orin tí mo kọ pé ikú ìbá gbowó àbá fún lówó, ikú ìbá gbàgbó àbá ràgbò fún. Ikú ò mà jẹ́ kí bàbá wa Aláàfin of Ọ̀yọ́, ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà, kó mú ẹwà rẹ̀ kó tún lò pẹ́ títí jù báyìí lọ sí o. Káre o bàbá wa, ọ̀run rere o. Tó o bá dọ̀run kó má jọ̀kún kó má jẹ kòló o. Ohun tó bá ń jẹ lájùlé ọ̀run ni kó bá wọn jẹ o. Bàbá rere, ní ìgbà ayé bàbá wa gbádùn ayé rẹ̀, ó dẹ̀ ṣe dáadáa fáwọn ènìyàn. A mọ̀ wípé kò sí bá a ṣe máa wà láyé, kò dẹ̀ sí bá a ṣe máa rìn kórí má jì. Ẹ̀yin náà àti ẹ̀rí báyìí, gbogbo àwọn ṣìkàṣìkà, àwọn ṣebíṣebí, ọjọ́ àti sùn lójú o, kẹjẹ́ ká máa lé ọjọ́ àti sùn. Bàbá wa Aláàfin of Ọ̀yọ́, òun ló lọ yìí o. Ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà, àṣẹ kò sí ẹni tí kò lè mú lọ tí àsìkò rẹ̀ bá ti tó. Nítorí náà ẹ̀yin tèmi ẹ jẹ́ á máa ṣe rere. Mo wà níbí lè ní báyìí láti dárò fún bàbá wa tó lọ, àmọ́ mo kọ̀ kẹ́kẹ́ tó bá mi wò ó, kẹ́ bá mi fojú inú wò ó bí wọ́n ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá wa. Kí Ọlọ́run kó fi ọ̀run kẹ́ bàbá wa o. Ẹ bá mi wò ó tún dìgbà kan náà o.
bàbá kílẹ̀ pé aago mẹ́sàn-án alẹ́. Awálé ayé á dẹ̀ padà síbẹ̀. Olùbáwa tó lè ṣe fún wa ká tó ọ̀fà bí ìwé èèyàn pọ̀ lọ irú ọlọ́run ní òsì ó sọ wọn ọlọ́run ó tún jẹ́ ká rí ẹni tí ó nífẹ̀ẹ́ lù bíi bàbá wa ni. Kí la lè máa rántí sáà ìṣàkóso bàbá fún? Gbogbo yín Kí la lè máa rántí sáà ìṣàkóso wọn fún? Kí ni àwọn nǹkan tí a lè tọ́ka sí? ó pọ̀ tí ò sì fẹnu sọ bọ̀ kábẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti parí ìṣẹ̀mí wọ̀nyí ká bá wo iná tí wọ́n gbé wá sí Ọ̀yọ́ bàbá wà lára àwọn tó ń ṣe akitiyan bí wọ́n ṣe gbé dúró lọ́yọ̀ọ́ lórí ilẹ̀ tí wọ́n fún wọn ni lórí pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ láti fọwọ́sowọ́pọ̀ kí a lè bá a ṣe àṣeyọrí lórí ẹ̀ fún 133 kv tí wọ́n gbé wá àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn lẹ̀ ó pọ̀ lọ́tà lè kà
ọlọ́run bá wa tẹ̀ wọ́n sáfẹ́ rere. Àdúrà tó pọ̀ lọ́yọ́ nídìí lásìkò yìí láti yan olórí rere míì fún wa kí ẹ̀yìn wọn yìí ó sì lè dáa fún gbogbo ọmọ Ọ̀yọ́ tó tá a bá ń sọ pé kọ́nà ó jẹ́ kẹ́yìn wọn dáa ọmọ Ọ̀yọ́ gbogbo dúkìá tán fi lẹ̀ ńlá rẹ̀ èyí tá à ń sọ pé kó dáa náà kọ́nà ó ṣàánú gbogbo wa ó jẹ́ kẹ́yìn wọn dáa fún wa. ẹ ṣe for the purpose of fairness of this. Honorable Alade.